ìjọba kankan ló bá ní problem tẹ́lí tí bá ṣẹlẹ̀ sí àbí tó lọ ẹ̀wọ̀n kì í ṣe Agbala Gabriel kì í ṣe pé ẹ wọ́n máa pariwo Agbala Gabriel irọ́ o kì í ṣe pásọ̀ yẹn o rárá o kì í ṣe ìyàwó ẹ̀ o tẹ́wọ́n máa pariwo ìyàwó ẹ̀ ẹ máa pariwo ìyàwó rẹ̀ káàkiri kì í ṣe ìyàwó ẹ̀ o òun fún rẹ̀ ló wá ọ̀ràn sí rẹ̀ lọ́rùn o òun fún rẹ̀ ní okùn sẹ́ni tó bá wá o nígbà tí wọ́n mú ẹ̀kọ́ sí lọ fún ẹ tó dẹ̀ sáìn lọ́sibẹ̀ tó ti sáìn ó yọjú sí ilé ẹjọ́ sọ fún ẹ wípé kó lọ tọrọ apọ́lọ́jì kó dẹ̀ tún orúkọ olórúkọ ṣe kò yá sí kò ṣe kọ́kọ́ lórí ẹ̀ ó dúró gbọ̀ngàn ṣòro pé ìjọba ṣe bájà ni ṣòro pé ìjọba ṣe bá fa wàhálà ni. Please don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. So gbogbo èèyàn tí mi ni ma ti wọ problem afọlọ́ba bẹ̀yìn ẹ má pariwo Agbala Gabriel o kò sí kò tó kọ Agbala Gabriel ń bẹ o tí mi ni ma ti wọ problem ẹ má pariwo ìyàwó ẹ o kò sí kò tó kọ ìyàwó ẹ o ẹ dákun tó fi tọ̀ lọ́n òun fún rẹ̀ ló fi ọwọ́ rẹ̀ wá ọ̀ràn sí rẹ̀ lọ́rùn tí gbogbo náà bá dẹ̀ rí ọ̀rọ̀ yẹn bó ṣe rí wàláhì òun fọ fún rẹ̀ kankan ló fi ọwọ́ rẹ̀ wá ọ̀ràn sí rẹ̀ lọ́rùn torí pé kí ni o ti sign wípé o gbàwé court báwo ni wọ́n ti sign wípé o gbàwé court tó nílẹ̀ tó sí court ta ni ẹ wà ju agbára wọn ló ní sí ìjọba lápẹ́ ìjọba amúnímọ́ọ̀gùn ìjọba òjẹ́ bá dà ìjọba òjẹ́ rí fín ìjọba máa lápẹ́ ìjọba máa ní ẹyẹ yàn tí ẹ bá bá Muyideen ní any condition bóyá ó bá rẹ̀ lẹ́wọ̀n lójijì ẹ má pariwo Agbala Gabriel o pásítọ̀ yẹn ò mọ̀ pẹ́ o ẹ bẹ̀rù Ọlọ́run kẹ́ fi dájọ́ o ẹ má dẹ̀ pariwo ìyàwó rẹ̀ ò mọ̀ pẹ́ o ẹ bẹ̀rù Ọlọ́run bá kẹ́ fi dájọ́ o òun fún rẹ̀ ló wọ́ ọ̀rọ̀ sí rẹ̀ lọ́rùn àwọn court kìíní kan àbúrò àwọn bẹ́ẹ̀lì bàbí kílẹ̀ máa ń pè wọ́n ti múwèé lọ fún wèrè yìí dẹ̀ sign tó fẹ́ sọ fún wa wípé òun kọ́ lòun sign ni níwèé tó ní signation àbí àbó fọ́jú signation tó fọ́jú signation ni láti gbà yìí tó ti múwèé lọ fún kò yọjú sí ilé ẹjọ́ ọlọ́dọ́ tó pè ní ilé ẹjọ́ ni ilé ẹjọ́ ń pè ẹ́ òun ṣe wọ́n rán ó sì ṣe TikTok live láàárọ̀ yìí kì í ṣe pé bẹ́ẹ̀ kankan ṣe anything ṣe ó wà òkè lálàáfíà kí ni pé ó tún ṣe TikTok live láàárọ̀ yìí ó wá yọjú sí ilé ẹjọ́ odidi ilé ẹjọ́ kóòtù tó ń dájọ́ kóòtù ẹni tẹ́ bá súnmọ́ bọ̀bọ̀ yìí tẹ́ bá súnmọ́ Muyideen ẹ sọ fún pé kóòtù ló ń bá fa o kì í ṣe ìbùkún o ẹ sọ fún pé kóòtù ló ń bá fa kì í ṣe Agbala Gabriel o pé Agbala Gabriel wò pé tí wọ́n pẹ́ Agbala Gabriel ló bá fa ni ìyẹn lè sọ pé mo dáríjì ìyẹn tẹ̀ ti dáríjì tipẹ́ tó pé tí ìyẹn bá ti dáríjì ni a ti wà lẹ́wọ̀n pé ìbùkún ló bá fa ni ìyẹn lè sọ pé ó lè bẹ̀bẹ̀ kí ẹni òun dáríjì but ìjọba gangan ìjọba ń pè ẹ́ olóhùn jẹ rice kí ló ń jẹ àbúrò yẹ dàrú ni nǹkan ṣe ẹni ṣọ́sà sí ẹni tó bá jẹ́ ń sàṣì ẹ tó bá gbọ́ ìjọba ṣé ìlàkà yóò lè ṣí ni pé ìjọba ń pè ẹ́ òun dúró múra ìjọba ń pè ẹ́ òun jòkó wòran tiẹ̀ tanu so ẹ̀yẹ̀ yàn ìkìlọ̀ tí mo fẹ́ filẹ̀ gangan òun ni pé tí Muyideen bá bá ara ẹ̀ lẹ́wọ̀n ẹ má pariwo Agbala Gabriel kẹ́ bẹ̀rù Ọlọ́run òun ló fi ọwọ́ rẹ̀ wá ọ̀ràn sí rẹ̀ lọ́rùn ẹ lọ gbọ́ àlàyé ìyálájé ẹ lọ gbọ́ ìyálájé kọ́ tún dáadáa ẹ máa ní pé Muyideen gangan ló fi ọwọ́ rẹ̀ wá ọ̀ràn sí rẹ̀ lọ́rùn kò sí anybody ẹ má dé pariwo ìyàwó ẹ̀ normal thing ni ìyàwó ẹ̀ ṣe láti gbé lọ sílé ẹjọ́ yes iná tó pamọ́ ìyàwó ẹ̀ yẹn ó lè affect future ìyàwó ẹ̀ ó lè affect future ọmọbìnrin yẹn yes ó lè affect Agbala Gabriel gan àbọ̀ tí affect gan la sọ so ó máa yẹn ní láti clear orúkọ rẹ̀ kó dẹ̀ clear orúkọ ẹni tí wọ́n lẹ̀ mọ́ yẹn wà very 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 important so gbogbo wa pátápátá ẹ jẹ́ ká lo làákàyè ká dẹ̀ lo orí wa ká má fi orí kúkú dájọ́ kó má di pé Muyideen máa wà lẹ́wọ̀n sìn ẹ máa pariwo Agbala Gabriel Muyideen máa wá dẹ́wọ̀n sìn ẹ máa pariwo ìbùkún òun ni kò lọ sí kóòtù o nǹkan tí kóòtù ní kò ṣe òun ni kò ṣe o òun ni kò ṣe o òun ni kò ṣe o òun ni kò ṣe o
òun ni kò lọ́kọ́ tó ṣe rí à ń pariwo sí o à ń pariwo sí o òun ni kò ṣe kọ́tíkọ́tí fẹ́ o à ń pariwo sí o má jẹ́ kó mu tán kó di wàhálà o kẹ́ máa pariwo pásítọ̀ yẹn kẹ́ máa pariwo ìyàwó ẹ̀ o àní sọ̀jù máa yẹn lọ ẹ̀yẹ yàn nọ́mbà mi tí mo ń lò tẹ́lẹ̀ 09138403276 ó ti sọnù ó ti sọnù tó bẹ́ kàn sí mi my new WhatsApp number is 09021975321 that's my new WhatsApp number Jampian. My new WhatsApp number my new WhatsApp number is 091 network 21 97 5321 5321. Ẹ̀yin tẹ́ bá ti order àgbo lọ́wọ́ mi tẹ́lẹ̀ ẹ dákun ẹ lè kàn sí mi lórí WhatsApp number yìí. Ẹ̀yin tẹ́ bá ti order àgbo lọ́wọ́ mi tẹ́ ti make payment ẹ jọ̀ọ́ ẹ message lórí WhatsApp yìí kẹ́dẹ̀ send the receipt yín káfílẹ̀ tètè yanjú ẹ̀ ẹ tẹ́ bá dẹ̀ tún fẹ́ tẹ́ bá fẹ́ order àgbo lọ́wọ́ ya gàmbà yìí this is my new WhatsApp number tẹ́ ti lè kàn sí mi àgbo high blood pressure ètò máa cure rẹ̀ pátápátá tó jẹ́ permanent cure with no doubting tó jẹ́ 100% sure 100% confirm tó já sí wípé kì í ṣe pé bí wọ́n máa manage ó máa cure rẹ̀ yẹn láti ṣe fáwọn èèyàn tí wọ́n lò dáadáa tó dẹ̀ dúpẹ́ fọlọ́run ṣẹ́ mọ̀ ẹlẹ́mọ̀ àti pé kò sí cure fún high blood pressure cure wà fún o kò sí cure fún kẹ cure wà fún pa torí pé kí ni ó ní bí àwọn bàbá wa yàtijọ́ ṣe máa ń treat ẹ̀ ó ní bá ṣe ń treat ẹ̀ o èmi dẹ̀ ṣe kí ni èmi dẹ̀ jogún ẹ̀ lé ni ṣe tún WhatsApp number mi kọ mo ṣe mistake èmi jogún ẹ̀ lé ni o ẹ mọ̀ pé kò àjogúnbá confirm ni ipò àjogúnbá confirm ni so 090 ní WhatsApp number mi 090 21 97 53 21 dákun ẹ̀yin tẹ́ bá ti order àgbo lọ́wọ́ mi tẹ́lẹ̀ ẹ ti make a payment ẹ jọ̀ọ́ my new WhatsApp number òun ni mo ti pin yẹn kẹ́ message mi lórí ẹ̀ pẹ̀lú receipt yẹn dákun àgbo high blood pressure tó máa kí ọ̀dà pátápátá ẹ kàn sí agánbà rí o a ṣe fáwọn dáadáa tí wọ́n lò tọ́ dúpẹ́ fọlọ́run mi jogún ẹ̀ lẹ́ni kẹ́lẹ́ confirm pé mi jogún ẹ̀ òun mi máa fi wé ọ̀hún tó wá náà mọ̀ pé òwe ìwé orí tẹ̀sí mi ẹni tó bá rí wòye lọ́wọ́ jogún ẹ̀ ni o àti fáwọn èèyàn ní update. a sọ wípé gbọ́dọ̀ mi Adéòsùn tẹ́ni tí bá ṣe Muyideen bóyá ó bọ́ rẹ̀ lẹ́wọ̀n kọ́ má pariwo Agbala Gabriel kọ́ dẹ́ má pariwo ìbùkún torí pé kí ni òun ni kò ṣe nǹkan tí ìjọba ní kò ṣe òun ni kò tẹ̀lé àṣẹ ìjọba ìjọba òde ṣe rí fín ìjọba òṣè bá fa wàhálà ìjọba mú imú ogun kò síbi tó lè wà ọjà bá máa tẹ̀ ìgbẹ́ ní ti máa ṣẹlẹ̀ ní ó máa bẹ̀rẹ̀ lẹ́wọ̀n sí ẹ̀wọ̀n pẹ̀rẹ̀ Agbala Gabriel ló fi síbẹ̀ ìbùkún ló fi síbẹ̀ irọ́ ẹ má ṣe wá yẹn o ẹ bá jáde láàkọ́ máa jòkó tì í lọ́rùn pé òní jẹ yín ẹni kúre ẹ lọ pa àwọn àfáà ẹ̀ àfáà fọlọ́run ṣọ́ àfáà jígi ni ẹ lọ pa àwọn àfáà ẹ̀ kọ́ wá yọ ọ̀nà tó kó rẹ̀ sí wèrè ó sáìn ìwé láti jẹ́ òjò dísí kóòtù stupid boy kí ló fi ìjọba pè ṣé ìjọba wá jẹ́ wèrè tó ń ṣe káàkiri wàá rò pé ìjọba jẹ́ gẹ́gẹ́ bí Agbala Gabriel tó fi ẹ̀lẹ̀ wàá rò pé ìjọba jẹ́ gẹ́gẹ́ bí ìbùkún tó fi ẹ̀lẹ̀ ayé ẹlẹ́nu olùmí sí ọ́ gbogbo ẹ̀dá bá nídìí àgbà blood pressure diabetes ẹ̀kàn sí agánbà rí o mo tó máa kí ọ̀rẹ́ pátápátá tó lè jẹ́ permanent cure tó jẹ́ 100% sure 100% confirm message mi lórí my new WhatsApp number 090 21 97 53 21 ẹ̀gbọ́n tó máa kí ọ̀ bíbí pátápátá tó lè máa kí ọ̀ diabetes pátápátá tó lè jẹ́ permanent cure with no doubt tí èmi jogún ẹ̀ lé ní mo jogún ẹ̀ lé ní kẹlẹ́ confirm pé mo jogún ẹ̀ lé mo ṣe máa fi wé ọ̀yìn gbòòrò náà pé òwe ìwé orí dé sí ìwé àwọn bàbá yà àti jẹ wé tẹ̀lé wé from A to Z di àgbélókún bẹ́ẹ̀ ṣàṣà ní àgbo tẹ́ wà débẹ̀ tẹ́ ẹ̀ níbà so nǹkan ọmọkùnrin kéré jọjọ orí ẹ̀ lọ ní ọmọ ìyá mi kàn sí agánbàdì o ìwọ́dọ̀ ó wà bí ọdún ọmọ 40 years 50 years nǹkan ọmọkùnrin kẹ́kẹ́ nǹkan ọmọdún márùn àwọn obìnrin wọn á rí ẹ wọn máa ń sá fún ẹ ìjọ tó fẹ́ settle down ètè kàn sí agánbàdì o ètè kàn sí agánbàdì ìwọ́dọ̀ tó lè ṣe dáadáa agbóṣà àdúgbò àdọ́bù rọ̀kẹ̀ tó confirm
tó bá notice àríkà bàbá wa ayé àtijọ́ yẹn wọ́n fẹ́yàwó mẹ́wàá tó dẹ̀ ń satisfy wọn wọ́n bí mọ́ bí 50 gbogbo táwọn báyẹn lóòótọ́ fi ń takiri dáadáa gbogbo ẹ̀ pátá lókun bí táwa jogun nǹkan táwa wa àtijọ́ ń lò yẹn ni kò ṣeré mẹ́ confam ni yàtọ̀ sáwọn dẹ́dẹ́dẹ́dẹ́ tètè kàn sí Agambari kò tẹ̀ ọ́dà fún tiẹ̀ tó máa kí òbí tó máa kọ́ diabetes sí obìnrin tó ti pẹ́ńlẹ̀ ọkọ tó lóyún àwọn ọ̀dàlẹ́rí tó ń bí ọlọ́mọ ọmọ ẹ̀mí máa rò pé gbogbo ẹ̀kọ́ láyé nǹkan mi máa ń wà tó máa ń ṣẹ̀yìn obìnrin lára tí ò ń jẹ́ kóyún dúró fibroid wà ń bẹ some infections wà ń bẹ bí yeast infection kí nǹkan white kìkì máa yọ lójú ara obìnrin bóyá ẹ̀ ní fọ́ọ̀n nǹkan white kìkì wá ń jáde follicular tube blockage sperm leakage ìyẹn ẹ̀dà àti oríṣiríṣi bẹ́ẹ̀ ẹ máa kọ́kọ́ lọ sí test ni pẹ̀tọ́ àṣẹ test tó bá jẹ́ ń bẹ̀ àgbẹ̀wò àti confam ẹ̀kàn sí Agambari àgbẹ̀ fertility náà dẹ̀wò àti confam tẹ̀lé gbò ṣàṣà ẹni tí tó bá ṣe ẹ̀kàn sí Agambari àgbẹ̀wò àti confam tó yẹ Agambari tó kọ́ àgbọ̀n lé tètè kàn sí Agambari má gbàgbé mẹ́sẹ̀jì mi lórí 09021975321 09021975321 that's my new WhatsApp number. ìwọ tó bá ti sanwó fún mi tẹ́lẹ̀ jọ mẹ́sẹ̀jì mi pẹ̀lú receipt lórí nọ́mbà new WhatsApp number mi 09021975321. ẹ̀yẹ̀yàn tí Muyideen tó bá ti wọ kóló ìjọba ẹ má pe Agbala o ẹ má sọ pé òun ni o ẹ má pariwo ìbùkún o òun ló fi ọwọ́ rẹ̀ òun ló fi fa. This is ODUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.